lélẹ́yìí o ọ̀tọ̀ pínpín iṣẹ́ ìwádìí ara tó bá dáníwáyé gbé kalẹ̀ sáyé akọ́rẹ́dẹ́ Mr. Yedun àgbá ìjọpọ̀ iṣẹ́ ìwádìí èyí tó pè ní ẹ̀wá wo ló gbédè. Wáwo TV àrà Olódùmarè. Àwọn tí wọ́n ń wò wá gbọ́ wa káàkiri àgbáńlá ayé. Kàrímù Àmọ̀sá afọ́jú tí ń dẹ̀gbẹ́. Ẹ̀yin àgbàlagbà náà lẹ ní okùn ní gùngùngùn kó mọ̀ níbi tá a ti fà á wá. Kí lórí ìròyìn gan ẹja bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àwọn wo ló bí yín. Ẹni tó bí mi ṣé ìyá ni. Àti ìyá àti bàbá. Sórí ìyá mi ilé Balógun wọn ti bí ilé Balógun láwà yìí. Balógun dada bẹ́ẹ̀ wọ́n ti bí ìyá mi. Wọ́n wá ìrúgbà tí wọ́n bí bẹ́ẹ̀ bàbá tèmi Yakubu Àjàpé òun ló fẹ́ tẹ́ gbé mi. Ẹ̀bẹ̀rẹ̀ mi. Ìyá yín lẹ pè ní ọmọlé Balógun. Bàbá ń kọ́. Bàbá ní díkò ilé ìwé ti bí bàbá. Bàbá ẹ tó ọmọ ọdún mélòó ẹni ọdún mélòó lókè ìbẹ̀rẹ̀. Sórí nígbà wọn kàwé tí mo sì mọ̀wé mo sì gbé mi lọ léèwé òjé ilé mọ iye ọdún mi àmọ́ mi ti ìwé kékeré báyìí pé mo gba àdọ́ta ọdún. Mẹ́wàá. Nígbà náà nítorí obìnrin ni. Ó dà bẹ́ẹ̀dùmarè ṣe ṣe yín àbí yín bẹ́ẹ̀ ni àbí ẹ̀dókè pẹ̀ ní nǹkan Ìbàdàn. Wọn ò bí mi bẹ́ẹ̀ ìgbà tí wọn ò bí mi bẹ́ẹ̀ ìgbà tí ń bẹ wọ́n wá bímọ ọkùnrin ń kú wọ́n bímọ ọkùnrin ń kú kíní kan wá ń bẹ táwa máa ṣe ní Yorùbá wọ́n wá lọ níbi ilé ìyá bàbá mi wọ́n wá lọ bẹ̀ nígbà wọn adélé ìyá bàbá mi wọ́n wá ní kíni wọ́n wá lọ dí Ògún tí orí tí ń gbé kì í wọ́n wá lọ bẹ̀ wọ́n ní ọmọkùnrin ni àwọn ń tọrọ wọ́n wá lọ bí Ògún ni àwọn àrà òbí mẹ́ta bá ń bá lọ jọ́mẹ́jọ àmọ́ ní ṣọ́ọ̀ṣì ìdí Ògún nígbà wọn òbí mi wọ́n wá bí mi ní ọkùnrin tí wọ́n ń tọrọ. Obìnrin lọkùnrin tí wọ́n ń tọrọ. Nbò ló ti wá jẹ́. Nígbà wọn wá bí mi lọkùnrin tí wọ́n ń tọrọ mo wá àwọn abẹ abọ́ mo wá rí obìnrin tí mo fẹ́ fẹ́ obìnrin ni obìnrin tí mo wá fẹ́ mo wá fẹ́ obìnrin tí mo wá fẹ́ mo wá ní tó níjọ́ bẹ̀rẹ̀ ń bẹ́ o èyí tó kàn ní pé wọ́n ní kí ọmọ yìí ṣe bí iná ó níyìn àfi ìdí Ògún lẹ ti tọrọ rẹ̀ pẹ̀lú agogo lẹ ti tọrọ rẹ̀ ẹ bá ti bí pé ẹ tó bí ẹ máa dẹ̀gbẹ́ mo tó bí mi wọ́n ní máa dẹ̀gbẹ́ wọ́n wá ń dẹ̀gbẹ́ hù èmi ètò gbẹ̀dẹ̀ hù wọ́n bẹ lọ́mọ kékeré wọ́n ti ń dẹ̀gbẹ́ yìí. Ẹ jẹ́ n béèrè kan láàrin wọn. Ó yá. Wọ́n tọrọ yín di Ògún. Ìgbà tí wọ́n bí yín pẹ̀lú agogo ní tẹ̀ ń sọ ni. Wọn ò bí mi kí wọ́n tó bí mi ni wọ́n ti sọ fún kọ́mọ tẹ́ bí yé o àfi kọ́mọ dẹ̀gbẹ́. Kọ́mọ dẹ̀gbẹ́. Ibo wá ní ọ̀rọ̀ agogo tẹ́ ẹ sọ. Agogo tí àwọn fi ń dẹ̀gbẹ́ hùn wọ́n ní kí wọ́n rọ agogo kalẹ̀. Agogo tí wọ́n wá àwọn èbí mi tí wọ́n rọ agogo kalẹ̀ tí wọ́n wá aráyé ìjọ òun ó yàtọ̀ fún ti sìn. Àwọn babaláwo ìjọ òun wọn ò mọ màdàrú wọ́n sì kọ́ àkọjìnlẹ̀ nígbà wọn bí mi tí wọ́n bí wọn bí wọ́n á bí mi lóyún wọ́n á ti rọ agogo kalẹ̀ ni wọ́n wá bí mi. Ìyẹn ni pé dídẹ̀gbẹ́ tẹ̀ ń dẹ̀gbẹ́ àsọtẹ́lẹ̀ kọsẹ̀jáyé bí wọ́n ti tọrọ yín. wọ́n tiẹ̀ wá bá gbogbo òun wọ́n ti rọ ohun tó bí mi. Bùkọ́ bá tó
ṣe yòówù